Hey, Buhari, ayé Buhari, ìjọba má ní gbàgbé ní ìjọba Buhari. Mo wá síbí kíkọ sáré rán yín létí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ayé Buhari. Torí gbogbo ala máa dìtàn o. Kò sẹ́dà tí kan tí kò ní dìtàn. Tí wọ́n bá bi yín wípé a ò ní rírú ẹ̀ mọ́. Ọlọ́run já pàdé rẹ̀ ní báyìí mọ́. A ní rìnà kò rẹ̀ ní báyìí mọ́. Tán bá bi pé ìgbà wo làwọn Nàìjíríà ni wọ́n ń ṣe àdúrà yẹn. Ẹ jẹ́ bá mi sọ fún wọn pé ayé Buhari ni. Ìjọba Buhari. Ìjọba má lè gbàgbé. Ìjọba tí gbogbo ọmọ Nàìjíríà tí wọn ò ní gbàgbé láéláé ni. Ìjọba tó jẹ́ pé tá bá ń ṣàdúrà gidigbe, a ó máa fi ọ̀rọ̀ tiẹ̀ gan sínú àdúrà pé Ọlọ́run là wá la ìjọba Buhari. Tí wọ́n bá bi yín pé ayé ìjọba wo ló di pé èèyàn ń jẹ èèyàn ní ìlú Nàìjíríà, ẹ bá wa sọ fún wọn wípé ayé Buhari ni. Tán bá bi yín léèrè wípé ayé wo ni àwọn NST, Nigeria Security Trackers, ni wọ́n jáde sí gbogbo wálíà tí wọ́n ní èèyàn tó kú, ọmọ Nàìjíríà tán dẹ̀ ẹ̀mí ẹ̀ légbodò. Àwọn Nàìjíríà sì tí wọ́n dóye, ó lọ lé kò délé, ó lóko kò dóko, ó wá tí oko rò kò dé oko rò kò tó. Tán bá bi yín pé ìgbà wo ló ṣẹlẹ̀, ẹ sọ fún wọn wípé ayé Buhari ni. Àwọn NST ìgbà tí wọ́n calculate àwọn èèyàn tí wọ́n láwọn rí calculate, bó tẹ̀ jẹ́ pé àìmọye èèyàn ló kú sí Mediterranean Sea tí wọ́n rí calculate. Àìmọye èèyàn ní orí medical treatment gbà tí wọ́n kú dànù. Àìmọye èèyàn ní ebi pa kú. Àìmọye èèyàn ni wọ́n fò sí odò. Ṣùgbọ́n wọ́n ní àwọn tí Boko Haram pa, tí kidnappers pa, tí Fulani herdsmen nípa, tí àwọn ajínigbé pa. Wọ́n tẹ̀ tún sọ pé farmer and elders clash. Tèmi àti yín mọ̀ pé kò sí tó ń jẹ́ farmers and elders clash ní Nàìjíríà. Àwọn Fulani herdsmen ni wọ́n ń wọ oko tí wọ́n ń pa àgbẹ̀, ni wọ́n ń wọ ilé tí wọ́n ń pa ọkọ, tí wọ́n ń gbéyàwó lọ bá sùn, tí wọ́n ń sọ ọmọ di aláìní bàbá, aláìní ìyá. Tó bá ti bi yín pé ayé ìgbà wo ló ṣẹlẹ̀, ẹ sọ fún wọn wípé ayé Buhari ni. Tó bá bi yín nípa Ọ̀wọ̀ massacre tí wọ́n wọ odidi chọ́ọ̀chì tí wọ́n sọ ẹ̀mí tó lé ní 100 nù, tí ìjọba orílẹ̀-èdè yẹn tí kò dẹ̀ ṣe nǹkan kan sí di bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ẹ sọ wípé ayé Buhari ni. Gbogbo wa la máa dìtàn. Gbogbo ṣìkàṣìkà tó bá rántí ikú Gáà kó ṣòótọ́. Tó bá bi yín pé ọdún wo ni àwọn òṣèlú Nàìjíríà tí wọ́n kówó ná, tí wọ́n kówó jẹ, tí wọ́n kówó pamọ́, tí wọ́n kówó dànù, ni wọ́n máa gbé wọn lọ sí court tí wọ́n á dẹ̀ dákú ní court. Lẹ́yìn tó bá dákú tí wọ́n rọ́ọ̀ṣì wọn jáde, tàbí tí wọ́n ní I'm in pain, I'm in pain. Lẹ́yìn yẹn a ní gbọ́ ìgbẹ́jọ́ kankan lórí ẹ̀ mọ́. Owó yẹn ti wọ ṣáláńgá nìyẹn. Ẹ sọ fún wọn wípé ayé Buhari ni. Tó bá bi yín pé ayé wo, ọdún wo, ìgbà wo ni president tó lead the protest ní 2014 against Jonathan regime ló pa àwọn ọmọ ní Lekki toll gate ní October 2020. Nítorí pé àwọn náà protest, the same protest tó ń lead pé ìlú le. Tó pé àwọn kan protest tí wọ́n pa wọ́n, ẹ sọ wípé ayé Buhari ni. Tán bá bi yín wípé àwọn obìnrin tí wọ́n bọ́ta pé bring back our girls, ọdún wo ni wọ́n bọ́ta tí àwọn sójà fi omi tó tì wọ́n lu ògiri fi lé wọn dànù, ẹ sọ fáwọn èèyàn pé ayé Buhari ni. Tán bá bi yín pé nígbà wo ni nepotism tó go to the highest order, nígbà wo ni nepotism tó gbàgbó ilẹ̀ Yorùbá kan, ilẹ̀ Ìgbò kan,
ilẹ̀ Haúsá kan gẹ́gẹ́ gbogbo Nàìjíríà pátápátá ẹ sọ wípé ayé Buhari ni. Ọ̀rọ̀ yóò dùn mọ́ yín, kò lè dùn mọ́ yín tó pé àṣeré àṣàwàdà lẹ́nu. Gbogbo ẹni tó bá dùn mọ́ ẹ jẹ́ kí ó lè wà nínú ìwé ìtàn wípé a sọ̀rọ̀ wípé nephew Buhari ex-president àná tó ti di ex tó bá ní ayé ìgbà wo ni Mama Daura tó di olórí àwọn kaba nephew president ẹ sọ pé ayé Buhari kan náà ni. Tó bá nígbà wo ni wọ́n gbé gbogbo ayé Nàìjíríà, gbogbo ìṣẹ̀mí Nàìjíríà, gbogbo ohun tí Nàìjíríà fi ń jẹ́ Nàìjíríà sí abẹ́ àná president, àbúrò ọmọ ìyá ọmọ bàbá s tó ti di s nísìn first lady Aisha Buhari, àbúrò ọmọ ìyá ọmọ bàbá tó bá bi yín pé nígbà wo ni wọ́n fi ṣe olórí printing and minting, ibi tí wọ́n ti ń print owó tí Nàìjíríà ná, currency tí Nàìjíríà ná tí kò ṣẹlẹ̀ níbì kan ní Nàìjíríà rí. Ìtàn Nàìjíríà kò ṣẹlẹ̀ rí, ìtàn Áfíríkà wọ́n ní kò ṣẹlẹ̀ rí, kódà tún gbọ́ pé nínú ìtàn àgbáyé kò síbi tí olórí orílẹ̀-èdè tó ti sọ orílẹ̀-èdè yẹn di ogún bíi tiẹ̀. Àbúrò Aisha Buhari ọmọ yẹ ọmọ bàbá ló wà ní the printing and minting of Nigerian currency. Nepotism in its highest order. Ẹ sọ fún ọ pé ayé Buhari kan náà ni. Tó bá bí ibi gba the termite ikán ló jẹ 17.5 billion naira. Ẹ má lọ síbi kankan. Ẹ sọ pé ayé Buhari ni. Ayé ìgbà wo ni ejò mi 36 million naira. Ayé Buhari ni. Gorilla mi 6.8 million naira. Ayé Buhari kan náà ni. The same ayé Buhari ni wọ́n ní Ògúnfe 50 wọ́n jẹ 50 million naira. 50 million naira raw cash. Ẹ má lọ bí kankan o. Ẹ sọ fún wọn wípé ayé Buhari ni. President ààrẹ wo ló break record jù ní gbogbo àgbáyé? Ayé ìgbà wo ni olórí orílẹ̀-èdè Nàìjíríà tó ń ṣe ìjọba lọ́wọ́ tó ń gbé Nàìjíríà níbi tó ti ń ṣe ìjọba ṣùgbọ́n tí ìyàwó ẹ̀ ń gbé ilẹ̀ òkèrè ní Dubai, tá máa wá wo àwọn ẹdìyẹ tó kó sínú àgò ìyẹn àwọn Nigerians nígbà tó bá wù ló máa yọjú sí Nàìjíríà. Ẹ má dààmú jìnnà. Ẹ sọ fún wọn wípé ayé Buhari kan náà ni o. Ayé ìgbà wo ni ọpọlọ àwọn ọ̀dọ́ àtọkùnrin àtobìnrin ni ọpọlọ wọn ṣàn ní títì ní Lekki Toll Gate. Ayé ìgbà wo ni àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ọjọ́ ọ̀la Nàìjíríà, àwọn tá máa pè ní tó bá dọ̀la akọ̀la, àwọn ọmọ Nàìjíríà tó bá bi pé ayé ìgbà wo ni wọ́n dẹ̀ tán gé lẹ́sẹ̀ tí wọ́n gé lápá nítorí ọ̀ka ìbọn tí àwọn sójà fi fọ́ wọn ní ẹsẹ̀ àtàpá tí ò dẹ̀ sí ẹnìkan tó lè jà fún wọn dèní. Ẹ má lọ síbi kankan. Ayé Buhari ni. Ayé ìgbà wo ni a ní bàbá àgbàlagbà tó mọ irọ́ pa tó lè parọ́ kí sọ́mọ̀ sán àrá. Ayé ìgbà wo la ní àgbà Kàsítọ́yàn, àgbà tí ò rojú àti sùn, àgbà tí ò rò pé tó bá dọ̀la akọ̀la tó ń bá lọ tán ò máa fọmọ sílẹ̀. Ayé ìgbà wo la ní àgbà tí ò bẹ̀rù Ọlọ́run jù lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ má lọ bí kankan. Ẹ̀yin sọ fún ọ wípé ayé Buhari ni. Ayé ìgbà wo ni president sọ pé kóhun tó gorí ìlú yìí o, òun á make sure pé kò sí olórí kankan tàbí olóṣèlú kankan. Ẹ ṣe wọn Lai Mohammed ní àgbà Kàsítọ́yàn náà tó ní kò sí olórí orílẹ̀-èdè kan tàbí olóṣèlú kan tó máa lọ sílùú òyìnbó lọ gba medical treatment. Ṣùgbọ́n tó jẹ́ wípé oṣù kan ò lè délẹ̀ kó tó lọ sílùú òyìnbó ní United Kingdom láti lọ gba medical treatment.
tó bá ti bí yẹn má wulẹ̀ dára yín láàmú ẹ̀yin sọ fún wọn pé ayé Buhari ni ayé ìgbà wo ni nǹkan ara mẹ́rìírí oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ tó jẹ́ wípé àwọn èèyàn bẹ́ sódò nípa pé ebi ń pa àwọn èèyàn people are depressed ẹ má dára yín láàmú ẹ sọ fún wọn wípé ayé Buhari ni tán bá bí yín wípé nígbà tí ìgbà wo ni gbèsè Nàìjíríà ló di $172 billion ẹ má ẹ kó yà yín lẹ́nu ẹ sọ fún wọn wípé ayé Buhari ni táwọn bá wá wò ṣùṣù ẹ ṣe mo kí yẹn káàbọ̀ ẹ káàsán ẹ káàrọ̀ ẹ káalẹ́ ẹ kú dédé àsìkò má ṣe yàrá mi tí àwọn èèyàn bá fi yín pé NST Nigeria Security Tracker 63,000 èèyàn ló bọ́ sálì kìámọ̀ ṣùgbọ́n tí ìjọba ìlú yẹn tí ò ríro tí ò rí nǹkan sọ lórí ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ ni wípé àwọn ẹranko ló kú ẹ má dààmú jìnnà o ẹ sọ páyé Buhari ni ìgbà wo ni ẹ̀mí màálù ló wúlò ló jọjú tí wọ́n sọ pé tí èèyàn bá pa màálù onítọ̀hún á san 5 million naira owó ìtanràn ṣùgbọ́n tí Fúlàní bá pa èèyàn tàbí màálù bá pa èèyàn àwọn Fúlàní wọ́n á fún fámílì onítọ̀hún ní 500,000 naira which means ẹ̀mí màálù ẹyọkan is 5 million naira ẹ̀mí Nàìjíríà ẹyọkan is 500,000 ẹ sọ fún wọn wípé ayé Buhari ni tó bá bí yín pé Tolúlọpẹ́ Arótilé a fighter jet pilot a lady of 23 years old tó ń pa àwọn Boko Haram tó ń mú wọn bí ṣíkì tó ń pa wọn wípé ẹ ò lè dàlú ìlú ẹ lò bàlú ìjẹ tó ń pa àwọn tẹ́rọ́rìsì láti òkè ọmọ ajagun ọkọ̀ òfurufú ni tó gbójú tó gbóyà tó lọ sógun Boko Haram láì mọye ìgbà tí wọn ò rí pa ṣùgbọ́n níjọ́ kan tí wọ́n pè pé kó wá sí barracks níjọ́ tí ò ríṣẹ́ àwọn fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ̀ tó wọnú barracks àwọn navy lọ tí wọ́n gbókú ẹ̀ jáde tí wọ́n wá sọ fún wa wípé Tolúlọpẹ́ Arótilé o àwọn civilian kan wa mọ́tò nínú barracks ni wọ́n fi mọ́tò kọlù ló la rí mògiri ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ó dèrò ọ̀run ṣebí wọ́n ní ibi tó máa ti pa sójà ẹyọ kan èèyàn 1000 ló máa kú ńbẹ̀ now mo fẹ́ bi ayé ta ni Tolúlọpẹ́ Arótilé ló kú bí ẹdìyẹ tí ò sí justice ayé Buhari àjọ ń ṣiṣẹ́ takuntakun ni mo kí yín ọwọ́ masaka wọ́n bá bí wípé gbàwó làwọn èèyàn ní àwọn Boko Haram ni wọ́n wọnú church tí wọ́n dá ẹ̀mí over 100 people tí wọ́n lọ ṣe ìjọsìn ní Ọ̀wọ̀ l'Ondo State lẹ́gbọ̀dọ̀ títí di èní tí ààrẹ orílẹ̀-èdè yẹn tí ò sọ kinní kan ẹ má làágùn jìnnà o ayé Buhari ni Buhari ti kọ history kalẹ̀ tó bá wá bí yín pé ìgbà wo ni àwọn ará Ògùn State ni wọ́n lọ di refugee ní Benin Republic títí wá di àárọ̀ yìí di òní tí ààrẹ ni wá ìdí wọn tí ààrẹ ni sọ fún wọn pé ẹ máa padà bọ̀ wálé àti bá àwọn tó pa yín àwọn tí wọ́n kógun jà yín tí wọ́n kógun wọ̀lú àti mú wọn àti fẹ́ pa wọ́n tàbí àti pa wọ́n ṣèbẹ́ rí lórí ayélujára tó bá bi yín pé ìgbà wo ni wọ́n di refugee ní Benin Republic
ẹ má jẹ́ kí tàn gbàgbé nǹkan tí mò ń sọ yìí ẹ sọ wípé ayé Buhari ni tó bá bi yín wípé ọdún wo ní olè tó ń kó petroleum epo rọ̀bì Nàìjíríà tó bá bi yín pé ọdún wo ni Nàìjíríà ṣọ́ọ̀tì jù tí Nàìjíríà tó ń lose $1 billion every quarter tí Ahmed Lawal dẹ̀ jáde wípé Buhari fight this oil thief ṣùgbọ́n tí ààrẹ orílẹ̀-èdè kọ̀ láti ṣe ọ̀pọ̀ nípa ẹ má dára yín láàmú ẹ sọ fún wọn wípé ayé Buhari ni bóyá yìí ò wá mọ̀ o kí n sọ fún yín nígbà tí wọ́n dá NNPC kalẹ̀ ní 1977 Buhari was the chairman ẹ wá wo history gbogbo Nàìjíríà láti 1960 tó bá bi yín wípé president wo ló jẹ́ sitting president ẹ lè má mọ̀ o I am here to tell you Buhari was the sitting president of Nigeria and that same Buhari was the minister of petroleum. Buhari was the president of Nigeria and he was the same time the minister of petroleum. Tọ́n bá bi yín pé gbàwo lẹ ti gbọ́ rí ẹ̀rí ibo lẹ ti gbọ́ rí ẹ má dára yín láàmú o ẹ sọ wípé ayé Buhari ni bóyá ẹ̀yin ọ̀rẹ́ ni sọ fún yín tàbí ẹ ò gbọ́ tàbí ẹ ò mọ̀ nípa ẹ̀ wípé ìgbà wo ni mass burial tí wọ́n sin àwọn èèyàn massively tí ilẹ̀ ò gba èèyàn lẹ́yọ kọ̀ọ̀kan mọ́ tí wọ́n pè yàn 40 50 60 sínú sàárè ẹyọ kan ẹ má dára yín láàmú ẹ kàn sọ fún wọn wípé ayé Buhari ni ìpànìyàn ìjínigbé ìṣe ìdínkùmọ́ni ìfipá bá ara ẹni sùn ìfipá bá àwọn ọmọ kékèké sùn tó bá bi yín pé ìgbà wo ló pọ̀ jù Nàìjíríà sọ fún wọn pé ayé Buhari ni àwọn ológun owó àwọn yahoo yahoo tó bá bi yín pé ayé ìgbà wo ni wọ́n pọ̀ jù ẹ láyé Buhari ni wọ́n lè sáré béèrè lọ́wọ́ yín pé nígbà wo ni jápa bẹ̀rẹ̀ sí ní rẹ́ni ní Nàìjíríà tí àwọn ọmọ Nàìjíríà tí wọn ò kọ̀ pé ibìkan làwọn lè gbà láti sá kúrò nílùú wọn tí àwọn ọmọ Nàìjíríà ń gba orí omi gba orí òkun tí wọ́n ń bá àwọn ọmọ Nàìjíríà sùn ní ilẹ̀ òkèrè lójú ara àti lójú fùrọ̀ ayé ìgbà wo làwọn àràbó àwọn Libyans ni wọ́n pa ọmọ Nàìjíríà ní ìpakúpa tí ò wá sí ẹnìkan tó dìde fún ọmọ Nàìjíríà pé ha irọ́ o ẹ máa bọ̀ wálé kàn yé pa yín ẹ sọ fún wọn wípé ayé Buhari ni tọ́n bá nígbà wo ni nepotism tó lágbára jù tí wọ́n yọ àwọn Yorùbá tí wọ́n wà tó jẹ́ high ranking top officers kúrò ní ààyè wọn tí wọ́n fi àwọn Fúlàní síbẹ̀ ìdá níbi sójà army navy ọlọ́pàá tí wọ́n yọ àwọn tí wọ́n jẹ́ ọ̀gágun tí wọ́n jẹ́ elédè Yorùbá kúrò tí wọ́n dẹ̀ fi àwọn Fúlàní rọ́pò wọn ẹ sọ fún wọn wípé ayé Buhari ni tó bá bi yín wípé nígbà wo ni ebi pa àwọn ọmọ Nigerians tí wọn ò rówó jẹun tí ìyá ń lu ọmọ pa torí ògì 10 naira tí ọkọ àtìyàwó ń lura wọn pa torí kò sọ́bẹ̀ ńlé ṣùgbọ́n tí ìjọba olórí orílẹ̀-èdè Nàìjíríà tó mú $1 million I repeat $1 million tó lọ fáwọn Taliban ipe bí bàbá àpá wọn ẹ sọ pé ayé Buhari ni tẹ́ bá gbọ́ pé àwọn kan jáde ó ga o kò sí security Nàìjíríà wọ́n pààyàn wọ́n ṣe kíní kan tí ìjọba Nàìjíríà tó wá mú $1.6 million tó lọ fi ra ọkọ̀
$1.6 million. Ó lọ fi help àwọn Niger Republic. Ó fi ra mọ́tò fún wọn. Mọ́tò ogun. Mọ́tò ogun for security. Buhari assisted Niger Republic with $1.6 million to purchase vehicles, security vehicles. Ṣùgbọ́n tí mọ́tò àwọn ọlọ́pàá Nàìjíríà tó jẹ́ pé ìṣe ni wọ́n fọwọ́ tì tó bá bí ẹ láyé Buhari ni. Ọdún wo ni wọ́n lọ dá ọkọ̀ ojú irin dúró? Train, railway. Train tó lọ lórí railway tí wọ́n dá dúró tí wọ́n pa ìmọye èèyàn. Tó yẹ pé lára àwọn tí wọ́n pa gan surgeon wà níbẹ̀. Tí ò sí security ní ọ̀nà Nàìjíríà. Ẹ sọ fún wọn wípé ayé Buhari ni. Tó bá bi yín wípé ìgbà wo ni wọ́n ṣe railway láti Nàìjíríà sí Niger Republic. Tó jẹ́ pé láti ìdajì Nàìjíríà sí Niger Republic lọ́wọ́ ìsàlẹ̀ bíbí kò sí security. Àwọn ajínigbé wọ́n ń dá ọkọ̀ ojú irin dúró. Ṣùgbọ́n láti ìsàlẹ̀ báyìí dọ́wọ́ òkè lọ sí Niger Republic full security ló wà ńbẹ̀. Tó bá bi yín pé ìgbà wo ló ṣẹlẹ̀ Nàìjíríà, ẹ sọ wípé ayé Buhari ni. Ayé Buhari, ayé má lè gbàgbé. Ayé tí ìrandíran wa Nàìjíríà ò ní gbàgbé láíláí. Ayé tí ọba ò lè sọ̀rọ̀. Ayé tí ìjòyè ò lè sọ̀rọ̀. Ayé tó bá gbin odò ní pípadé. Ayé tí àwọn ọmọ Yorùbá dìde wípé ó tó gẹ́ là ń ṣe àlélé, a gbọ́dọ̀ gba ilẹ̀ wa. Ká kúò lóko ẹrú. Ayé tí àwọn Biafra tí wọ́n dìde pé they must restaurate Biafra. Kó ní kálukú lọ. Ọ̀fun ti tọ̀ sí gbẹ̀gìrì. Kó ní kálukú kó ẹ̀kọ́ ẹ̀ lọ́wọ́. Tó bá bi yín pé ayé ìgbà wo ni. Ẹ sọ fún wọn wípé ayé Buhari ni. Buhari, you have written your history. History will never forget you. We will continue sharing this with our children, our unborn children, our children to come. Tó bá bi yín wípé ní 2014 ìjọba wo ló dìde against ìjọba tó wà ńbẹ̀, ìjọba Goodluck Jonathan. Tó ní bó ṣe ń ṣèlú ò dá. Tí wọn ò pa onítọ̀hún o láìsí ìjọba. Ṣùgbọ́n Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà dìde. Tí Mazi Nnamdi Kanu dìde. Wípé àwọn náà gbọ́dọ̀ protest. Ṣùgbọ́n tí wọ́n ní kan lọ pa wọ́n. Ìgbà wo ni wọ́n pa Jùmọ̀kẹ́ lọ́jọ́ta? Ayé Buhari ni. Tó bá bi yín pé nígbà tá à ń pariwo fún Yorùbá nation tí wọ́n lé Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà lọ sẹ́yìn òdì tó ń gbé Kútọ̀nù gbọ́n tó ń ṣẹlẹ̀ Nàìjíríà. Tí Yorùbá nation lọ déédé tó ń lọ bá ṣe fẹ́ tẹnu wá kò. Ṣùgbọ́n tí obìnrin ìjàlọ kan dìde Dúpẹ́ Onítìrì lórúkọ ẹ̀ tó dìde tó joyè fọ́pọ̀ mọ́yọ̀ tó fọ́ ojú Yorùbá nation. Tán bá bi yín pé ayé ìgbà wo lobìnrin yẹn dé, ẹ sọ fún wọn wípé ayé Buhari ni. Ayé Buhari ló di ọlọ́mọ òmọmọmọ. Ayé Buhari ló di wípé àtọkọ àtìyàwó wọ́n pawọ́pọ̀ gbé ọmọ tán bí nínú ṣògùn owó. Ayé Buhari làwọn olórí Yorùbá, àwọn ọba, àwọn ìjòyè, àwọn ọ̀tọ̀kùn ní ilẹ̀ Yorùbá ni wọ́n gbàbọ̀dè, ni wọ́n ń lọ Àbújá bó ṣe wù wọ́n. Ṣùgbọ́n tí wọ́n mọ̀ pé ebi ń pọmọ tálíkà. Bóyá wọ́n dẹ̀ mọ̀, wọn ò fẹ́ sọ sí ni. Ayé Buhari náà ni. Tó bá tún wá bi yín pé ayé ìgbà wo
ní ẹnu ọmọ Yorùbá padà wá kò jù. According to history Yorùbá, mi ò kàwé, ṣùgbọ́n níwọ̀nba research tí mo ṣe nípa history Yorùbá, tí wọ́n bá bi mí pé Yorùbáwùyí, ayé ìgbà wo ni ẹnu ọmọ Yorùbá kò jù? Káàkiri gbogbo àgbáyé ni o, kì í ṣe ní Nàìjíríà nìkan o. Mo tún sọ káàkiri gbogbo àgbáyé tí ọmọ Yorùbá tó wà ní Ìkẹ́nnẹ́, tó wà ní Ìbàdàn, tó wà ní Ọ̀yọ́, ní Kwara, l'Ógùn State, ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá, Ondo, Àkúrẹ́, Ìkàrẹ́, Èkìtì, káàkiri ilẹ̀ Yorùbá tí ẹnu wọn kò, kódà àwọn tí wọ́n wà nílùú mi Nàìjíríà, tí ẹnu wọn kò lè wí pé àti ní òkè òkun àjọ wa ń bára wa sọ̀rọ̀, àjọ pawọ́pọ̀, àjọ ní ogun yìí a máa jálájàyè ni. Tọ́n bá nígbà wo ló bẹ̀rẹ̀, ẹ jẹ́ kó wà nínú ìtàn wípé ayé Buhari ni. Tọ́n bá bi yín wípé báwo ni Sunday Àdìsá, ọmọ Aládìkún, ọmọ òkúta mẹ́ta mọ̀rẹ́, ìkan ṣe mí ní dábọ̀dábọ̀, ìkan ṣe mí ní máa rọra, ìkan nígbà tó mọ̀ gbowó, kí ló wá gbowó mọ̀rẹ́ fún? Ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé. Tọ́n bá béèrè lọ́wọ́ yín wípé ọkùnrin kan wọ́n ní Sunday Àdìsá ni, ó kọlà, ó ń gbé ṣókà ní Ìbàdàn, lówó òsùsù pé ìyà yìí pọ̀ jù lórí ìran mi. Tádìsá Májàsọ́lá Ìgbòho Òòṣà tó wá filé, tó fi ọ̀nà, tó fi kalẹ̀. Tó bá bi yín wípé ṣé olówó ni Sunday Àdìsá tàbí ọlọ́rọ̀, ẹ sọ fún wọn pé ọlọ́rọ̀ ni o, tó wá fi ọ̀rọ̀ kalẹ̀. Tó bá wá bi yín wípé nígbà wo ni Májàsọ́lá Ìgbòho Òòṣà ló lọ kọjú gba Fúlàní ní Ìgàngán, ibi tí wọ́n tó kọ̀ bẹ̀ sí ní pa wá àwa Yorùbá, ẹ sọ fún wọn pé ayé Buhari ni. Ayé ìgbà wo ni àwa Yorùbá ni a fi ẹ̀mí wa kalẹ̀ wípé ẹni tó máa kú máa kú, ẹni tó máa kú máa kú, táwọn ọba wá pé àwọn ọmọ yìí o wọ́n ti yarí tán, wọ́n ti sáìn sí wa lọ́rùn, tó di bó lọ ìyá mi wípé ẹ̀yin bàbá yìí ẹ gbọ́dọ̀ dìde fún ìyà yìí ni tó ń jẹ wá yìí. Ẹ sọ pé ayé Buhari ni. Ìgbà wo ni wọ́n lé Sunday Àdìsá ọmọ Aládìkún lọ sẹ́yìn odi? Ayé Buhari ni. Ayé ìgbà wo ni gbogbo ẹ̀dá tó ń jẹ́ Nigerians tí wọ́n di èrò ẹ̀yìn yàtọ̀ sí màálù àti Fúlàní níwájú? Ẹ láyé Buhari ni. Ayé ìgbà wo là ń fi owó ra owó, a fi náírà ra náírà kò sí náírà tó dọ́là mọ́. Tẹ́lẹ̀ wá ní how much is náírà tó dọ́là. Ayé ìgbà wo là ń fi owó ra owó tó di how much is new náírà, how much is old náírà? Ẹ sọ fún wọn wípé ayé Buhari ni. Ayé ìgbà wo ni àwọn olóṣèlú ni wọ́n gba 30 million naira owó oṣù, ṣùgbọ́n àwọn tí wọ́n ṣiṣẹ́ fún ìjọba, àwọn òṣìṣẹ́ ìjọba, wọ́n kọ̀ láti sign 30,000 fún wọn lóṣù. Slice bread dẹ̀ jẹ́ 1,200, ẹja kótẹ́ jẹ́ 1,000. Àwọn òṣìṣẹ́ ìjọba dẹ̀ ń gba 30, wọ́n kọ̀ láti sign 30,000 fún wọn lóṣù, ṣùgbọ́n àwọn ń gba 30 million, wọ́n ń gba allowance. Ẹ sọ fún wọn pé kì í ṣayé ẹlòmíì o, ayé Buhari ni. Tó bá wá bi yín pé ìgbà wo ni àwọn olóṣèlú Nàìjíríà not sign this into power, wípé gbogbo governors tó bá ti jẹ, tó bá fẹ́ kúrò lórí oyè, ìdá ó ṣe ọdún 8, ìdá ó ṣe ọdún 4, ìdá ó ṣe ọjọ́ kan tàbí ìṣẹ́jú kan ní ipò gómìnà ní Nàìjíríà. Despite pé àwọn 18 governors máa bọ́lẹ̀ pẹ̀lú Buhari ní 2023.
tó bá bí pé ìgbà wo náà sign into law wípé despite owó tó máa ti kó jẹ o wọ́n jẹ gbèsè sílùú wọn ni o kò sí náà lè ṣe sílùú wọn wọ́n gbọ́dọ̀ fún wọn ní mọ́tò mẹ́fà mọ́tò mẹ́fà yẹn ìjọba Nàìjíríà máa renew ẹ̀ every 3 years owó tí wọ́n ń gbà gẹ́gẹ́ bí owó oṣù wọn wọ́n máa gba full iye tí wọ́n ń gbà gẹ́gẹ́ bí owó oṣù wọn wọ́n máa gbà ní every month wọ́n ti kó lórí oyè o for the rest of their life that will serve as pension wọ́n máa gba 3 times iye tí wọ́n ń gbà fún allowances tí wọ́n wardrobe allowance bedroom allowance ìjókòó allowance kíní kan any allowances wọ́n will be 300% despite baby ṣe pa àwọn Nigerians tó ìjọba Nigeria ló máa san owó fún àwọn òṣìṣẹ́ wọn because wọ́n wà entitled sí office wọ́n á máa lọ sí ilẹ̀ òkèèrè fún entertainment ìjọba Nigeria ló máa san owó ẹ̀ tó bá bí wípé ìgbà wo náà sign ni ẹ̀ ṣe wípé health medication health care wọn health treatment ẹ̀ tó bá ti jẹ́ ex-governor and their deputy àtàwọn àtìyàwó àtàwọn ọmọ wọn even the spouse àwọn ọmọ wọn wọ́n wà entitled láti máa lọ sí òkè òkun láti máa lọ gba treatment and the cost will be on Nigeria purse tó bá ń bi yín èmi sọ fún yín o wípé ayé ìgbà wo ni wọ́n sign ẹ̀ tó order sẹ́ wípé governor bá ti kúrò lórí oyè a ní access sí ilé ẹyọ kan tó bá wùn ní anywhere ní Abuja but ilé yẹn á worth 750 million like Sanwo-Olu governor of Lagos State tó bá bọ́lẹ̀ lórí oyè ńsìn a ní access sí ilé kan l'Abuja which will cost 750 million and access to a mansion ní kí n pè àbí house ní máa pè that will cost 1 billion naira ní Lagos State tó bá bí pé ìgbà wo náà sign ẹ sọ pé ayé Buhari ni tí ó dẹ̀sẹ̀ tó yẹ̀ wọ́n lọ́wọ́ wò despite ibi tó ń pa àwọn èèyàn mi ò lè sọ tó bá bí wípé ìgbà wo ni ọmọ kan akálòlò aláwọn lílọ ló bọ́ta pé ìyà yìí tó gẹ́ o ìyà yìí pọ̀ jù o tó ń ṣe kàkàkàrà pé ìran mi gbọ́dọ̀ bọ́ lóko ẹrú ni wọ́n ní Yorùbáwùyí lórúkọ ẹ̀ èmi Yorùbáwùyí ní orúkọ mi tó bá bí pé ìgbà wo ni mo jáde tí mo bẹ̀rẹ̀ sí ní pariwo pé kí ìran mi dá dúró wàhálà yìí pọ̀ ẹ sọ fún wọn pé ayé Buhari ni díẹ̀ tí mo lè sọ léni rẹ̀ nínú ìtàn ayé Buhari there was no president like Buhari and we pray there will never and ever be a president like Buhari. No president like Buhari and there will be no president like Buhari forever and ever. Láyé Nàìjíríà ní kọ́kọ́ o ní ayé mi àti yín a ní ever pàdé èèyàn bí Buhari. Àdúrà tí mò ń ṣe àwa tá jẹ́ Yorùbá, Hausa àti Igbo nìkan la lè ṣàmì ẹ̀ o. Ǹjẹ́ mọ̀ wípé àwọn ará Niger Republic wọn ò ní ṣàmì ẹ̀ láíláí. Olódífá fún president Bọ́lá Ahmed Tinubu tẹ́ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ẹ bira yín president Bọ́lá Ahmed Tinubu pé ayé ìgbà wo ni wọ́n jẹ ojú yín tí wọ́n tẹ ojú yín mọ́lẹ̀. Ayé ìgbà wo làwọn yóò dìde pé no more bàbá sọ wípé ayé ìgbà wo ni ẹ̀yin tẹ́ ti jẹ́ aláṣẹ tẹ́ ti pàṣẹ pé ó yẹ lọ báyìí tẹ́nìkan ò ní sọ tán ní bàbá has spoken. Ayé ìgbà wo ni àwọn èèyàn dìde pé bàbá kò sí tó jọ. Ayé Buhari ni. Bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ wá wò ó
àwọn Niger Republic ẹ bá mi pín ètò yìí kó lè kan Bọ́lá Ahmed Tinubu lára. Ẹ sọ fún bàbá Bọ́lá Ahmed Tinubu mo kí ẹ káwé kásán ẹ kálẹ̀ according to the time. Bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ ti di ààrẹ Nàìjíríà o. Ìtàn tí mo wá sọ wẹ́rẹ́ yìí pẹ̀lú àdúrà tí mo fi gbẹ̀yìn ẹ̀ yìí. Ẹ rántí wípé àwọn Fúlàní wọn ò ní ṣe àmì sí. Ó ti yé yín. Àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fún ọmọlúàbí tó bá dénú ẹ̀tàn á dodidi. Bàbá Ajákàndé, bàbá Awólọ́wọ̀ ọdún 4 péré ni wọ́n fi kọ́ gbogbo low cost houses tí wọ́n kọ́ káàkiri. Ọdún 4 péré láàrin ọdún 4 yẹn ni wọ́n fi ṣe cocoa house. Láàrin ọdún 4 yẹn nílẹ̀ Yorùbá ń yọ̀tọ̀ mi. Yes, Buhari is the president of Nigeria. President of the people, by the people, and for the people. The same way you said you are for the people, by the people. Ṣùgbọ́n ààbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí. Torí láàrin ọdún 8 ni gbogbo calamity yìí, atrocity yìí ló bá ilẹ̀ Nàìjíríà. Ṣùgbọ́n tí àwọn ará Niger Republic tí wọ́n ń wọ ilẹ̀ Nàìjíríà wá without visa. Niger Republic tó dàbí inú gbó. Láàrin ọdún 4 ni wọ́n ní refinery 4. Láàrin ọdún 8 Buhari ni wọ́n ní refineries 4. Láàrin ọdún 8 Buhari ni náà ò lọ ní Niger Republic mọ́. Ṣé rántí pé àwọn náà wá sí Nàìjíríà ńgbà kan tó ń ṣe fún mi lọ́wọ́ irun tó gùn irun tó ṣe kíní kan àwọn ni wọ́n ń tọrọ owó Nàìjíríà tẹ́lẹ̀ o. Ibi tí Nàìjíríà lè dé nísìn àwọn ọmọ Nàìjíríà gan lè lọ Niger Republic lọ bá wọn fọ̀gbẹ́. Àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ ẹ jẹ́ kó dodidi. Ààrẹ Bọ́lá Tinubu àárín ọdún 8 Buhari ló sọ Niger Republic the small London. Buhari ẹ bá mi ka date ó bọ́lẹ̀ ní May 29, right? 2023. Mumbai sọ̀rọ̀ ní ọ̀dọ̀ wa bíbí we are still in June 3rd 2023. Oṣù kan ò ní délẹ̀ kí Buhari má lọ sí UK lọ gba treatment. Wọ́n á park private jets. Wọ́n á sanwó fún British. Ẹ̀yin Yorùbá nation àti àwa Yorùbá nation àti all gbogbo ọmọ Yorùbá. Ibi ní kẹ́ bá mi dìmú. Buhari ti bọ́lẹ̀ ńsìn ó ti pé ọjọ́ 4. Ẹ já wá wò. Ẹ bá mi ka ọjọ́. Ẹ bá mi ka oṣù. Ká wo ọjọ́ tí Buhari máa fly lọ sí UK kó òun lọ gba treatment. Àbá rẹ̀ tó ń ṣe ti lọ ni. Ṣé ààrẹ tó ń ṣe Buhari ṣó ti lọ ni? Yorùbá nation ẹ jẹ́ ká fi ara wa balẹ̀ dáadáa. Tó ní bá fara balẹ̀ ó máa rí mú o. Mi ò ní ẹgbẹ́ Yorùbá nation kalẹ̀ o. Ẹ má ṣì mí gbọ́ o. Mi ò ní kò sí tó jẹ́ Yorùbá nation mọ́ o. Ẹ má ṣì mí gbọ́ o. Ẹ jẹ́ ká fi ọgbọ́n ṣe. Ká fi ọpọlọ ṣe. Yorùbá nation no going back. Tinubu tó wà ńbẹ̀ nísìn. Ká máa wo tó wà táwọn Fúlàní jọ máa fà. Tí wọn ò bá sọ fún yín tí ò bá yé yín, Tinubu máa nídìí wa. Lẹ́yìn Yorùbá nation, àwa Yorùbá nation, láàṣẹ gbọ́dọ̀ relent. Tinubu máa nídìí wa. Kò ní nídìí wa kẹ̀. Tí Tinubu bá fẹ́ dance to the tune of the Fulanis. Tinubu ò ní ṣèlú dáadáa. Tó bá fẹ́ gbọ́ táwọn Kabausi fẹ́. Tó bá fẹ́ ṣe tí wọ́n fẹ́. Tinubu ò ní ṣe Nàìjíríà dáadáa. Is either he pleases the Kabals and displease àwọn Nigerians.
And you know, láyé tá wà yìí, all hands on the table. Gbáyé ló ń wò ìjọba Tinubu. Or kí Tinubu jojú àwọn cabals torí pé ó fẹ́ please Nigerians. Àti that àwọn àṣẹ tó ti ṣe láti safeguard there. And you think the cabals will just fold their hands watching Tinubu? This is where unity must come in. Láàrin àwọn ọmọ Yorùbá. This is where we should not relent about Yorùbá nation. Ọlọ́run ló mọjọ́ ọ̀la. Táwọn Fúlàní bá wò pé Tinubu ó ti ń tọ́ ṣe gẹ́gẹ́gẹ́, ó ti ń tọ̀, ó ti ń yàgbẹ́, ó máa tó kú, ó máa tó lọ. Ìgbà míì, igi gbígbẹ máa ń dúró, tútù máa wó. Àwọn Fúlàní ti gbàgbọ́ pé Tinubu á tó jáde láyé. Ṣètìmá lè máa rú ìlú wa lọ. Tí bàbá bá wá jáwé mi ò kú mọ́ ńkọ́. No, mo ń bèrè lọ́wọ́ yín. Tí Tinubu bá jáwé mi ò kú mọ́, tó kọ̀, tó ló pawó, tó pawó kódà, tó ní kò kú mọ́ lòun ń jẹ́. Ẹ̀rù bẹ́ẹ̀ àwọn Fúlàní ò mọ̀ tí wọ́n ṣe. They would like to shut up Tinubu's mouth. They would like to render Tinubu useless, the same way they did to Ọ̀ṣínbàjò. But mo ń bèrè lọ́wọ́ èmi àti yín. Do you think Tinubu will be easy as Ọ̀ṣínbàjò? No. Ọ̀rọ̀ yìí gbèrò ọmọ Yorùbá. Either you are a politician, either you are for Yorùbá nation. I know many would like to twist this place. Ah, Yorubawuyi, ó ti ní kala darapọ̀ mọ́ olóṣèlú. I am not olóṣèlú. I have never been an olóṣèlú before. I have never been a politician. I have never belonged to any party. Just mo ti dé ayé mi. But I am telling you, the Fulanis, they are good in divide and rule. For example, ẹwà ọmọ Igbo. Ọmọ Igbo like, oh, Biafra, Biafra, Biafra. Wọ́n mú wọn, wọ́n fi Obi há wọn lẹ́nu. Wọ́n mọ̀ pé wọn ò ní gbé fún Obi. Wọ́n fi Obi gún wọn lẹ́nu. They shut their mouths. Ilẹ̀ Igbo di pé wọ́n para wọn. Biafra la fẹ́, gini kan la fẹ́. Ariwo Biafra ó lọlẹ̀ ní 79%. Ariwo Obi gòkè presidency ní 79%. This is where the cabals, the Fulani see, no, tó ti rí àwọn Fulani Igbo pé they don't know what they want. Yeah? Like, àwọn eléyìí, they don't know what they want. Yoruba are the less privileged. Tí mo wí pé, tó bá ń sọ̀rọ̀ pé, ìlú wo ló lè tètè fọ́. Tó bá ní, kíni kan la fẹ́, tẹ́nu wọn ò ní kò rárá. Tó bá béèrè lọ́wọ́ èmi àti tá lè máa dárúkọ. Tó bá ń ta ló láyà bí kìnìún jù. Tó bá ń ta ló láyà tó láyà pé tribe wo ló lè dúró tó pé kò sí tó jọ. Á bá yín fà. Á ní gbàṣẹ. Un tá fẹ́ lélẹ̀. Tí wọ́n lè fún lákàrà. Tí ò ní sọ oyin nù láàrin Igbo àti Yorùbá. Despite when one make Ọ̀ṣínbàjò useless VP, he may want to do something. But Àjàbí Ògún kò lè mé èèyàn ọgbọ̀n, ó lè mí ó ṣe lè bú Ọ̀ṣínbàjò. Púpọ̀. Yes. Ọ̀ṣínbàjò play smart. Láàrin ọ̀rọ̀ yẹn, he just play smart. Tó bá gbẹ́nu gbékúgbé, a kàn máa gbọ́ kú ẹ̀ lójijì ni. He who fight and run lives to fight the other day. Inú ló kó ẹyẹ ń gbé. That is why when I see people say, yes, I'm not going to extra tire. But I don't, you need deeper. He's just an extra tire.
even Esataya tí ò ṣiṣẹ́ ni wọ́n sọ Ọ̀ṣínbàjò dà. I will never blame Ọ̀ṣínbàjò. Ọ̀ṣínbàjò is a professor. You see what me and you cannot see. Ọ̀ṣínbàjò know what is going on in Aso Rock. He want to come back to Ilẹ̀ Yorùbá with his me, so he can tell the history, the story to his wife and his children. Mọ̀jàmọ̀sá la máa mọ Akínlógun. Ẹni tó bá fẹ́ ná kò kí ń bu omi sẹ́nu. Mo tún sọ o. Èèyàn tó bá ń fẹ́ iná lọ́wọ́ kò gbọdọ̀ bu omi sẹ́nu. Àìjẹ́ bẹ́ẹ̀, Ọ̀ṣínbàjò á gbàdí wúkọ́. Bẹ́ẹ̀ ni, á tẹnusọ láàrin àwọn kìnìún tó wà yẹn tó bá gbé ẹnu nígbèkúgbè tí ò bá dance to their tune. Okay. This is why all the àgbàlagbà ilẹ̀ Yorùbá, all the ọmọ kékeré ilẹ̀ Yorùbá, this is where it concerns every one of us. If we are in politics, if you are àgbàlagbà ilẹ̀ Yorùbá, ọba ìjòyè, if you are in politics, Bode George, thank you. You pay at Bola Tinubu, it is set to. If you are in politics, join Tinubu. We that we are in Yoruba nation, we will continue agitating. See anybody bá sọ fún yín pé Yoruba nation ti kú, ẹ bá mi bi onítàn ní question ẹyọ kan. No, ó máa jẹ́ question méjì. If anybody said, Yoruba nation ti kú o, kíni kan, ọmọ wa ti wọlé o, ẹ bá mi bi onítàn ní question méjì péré ni. And if he or she is able to answer you very well, ẹ gbà wípé n tó sọ òótọ́ ni. Àkọ́kọ́ question ni pé ẹ bi onítàn pé kí ló dé tí Yorùbá nation fi dìde? Kí ló dé tá ń pé a fẹ́ Yorùbá nation, a fẹ́ Yorùbá nation. Ẹ wá bi onítàn pé ohun tí wọ́n fẹ́ Yorùbá nation fún ṣé ó ti ṣe é ṣe? Tí ó bá ti lè dáhùn bẹ́ẹ̀, tó bá sọ fún pé wọ́n máa ṣe, then ẹ sọ fún onítàn pé tí wọ́n bá ti ṣe, then we will say we ó ti kú. Ẹni tí ojú abẹ́rẹ́ lókun máa ń tọ̀. Ojú abẹ́rẹ́ tó kún wa fẹ́ tọ̀ ni wípé kí ló mú àgbé Yorùbá nation dìde? Ebi ń pa wá, ìyà ń jẹ wá, àmọ́ wa ò ilé ìwé lọ, kò sí security, ìdààmú pọ̀, ọmọ ẹlẹ́ran ń jẹ gungun, ọmọ aláṣọ ń wà kísà, ìlà yìí lo ẹ̀mí ò balẹ̀, aráàlú òyìnbó ò lè lọ́ọ́lé, aráalé ò lè di ojú méjèèjì sùn. À ń pawó ńlẹ̀ Yorùbá, Port Authority ń pawó, à ń ṣe patí àmọ́ tí a mọ gbogbo ẹ̀, ṣùgbọ́n tá bá ṣe gbogbo yẹn tán, owó yẹn wọ́n á gbà. Port Authority tí wọ́n ti ń gba owó jù, tí wọ́n ti ń generate owó jù ní Lagos State. Ọ̀nà tó lọ sí wọ́ọ̀fù, ọ̀nà yẹn ò dá. Táǹkà ń ṣubú ṣeré ni, tírélà ń ṣubú ṣeré ni. Gbogbo ẹni tó bá sọ fún yín pé Yorùbá nation ti kú, ẹ wá béèrè lọ́wọ́ onítàn wípé ṣé wọ́n ti ṣe ọ̀nà Port Authority? Ẹ bi onítàn wípé ṣé owó tí à ń generate ní ilẹ̀ Yorùbá, ṣé wọ́n ti gbà wípé ká máa fi túnlẹ̀ Yorùbá ṣe? No, ẹ béèrè lọ́wọ́ wọn o. Gbogbo ẹni bá sọ fún yín pé Yorùbá nation ti kú, ẹ kò máa ń béèrè àwọn question yẹn lọ́wọ́ wọn. Bí pé ṣe free education tí àwọn Yorùbá agitate fún, ṣé wọ́n ti ṣe? Unemployment benefit tí à ń rí gbà ń lo òyìnbó, tá à ń pariwo pé kó máa fún àwọn èèyàn Nàìjíríà, ẹ béèrè lọ ẹni bá sọ fún pé Yorùbá nation ti kú, ẹ béèrè lọ pé ṣé wọ́n ti ṣe? Gbogbo ẹni bá ti sọ fún yín pé Yorùbá nation is dead, ẹ béèrè lọ́wọ́ ẹ̀ o wípé ṣé wọn ò jíyàn gbé mọ́ ní Nàìjíríà? Sáàmọ wa ò ṣe yahoo mọ́? Ṣé wọn ò ṣolóṣó mọ́? Nàìjíríà ti rọ̀ débi wípé kódà
tí yóò bá níṣẹ́ ó lè lọ gbọ̀nà employment ṣé free education ti wà free medical care ti wà scholarship ṣáà ọmọ wa ti ń gbà tó ní tó bá ti ré sí ọ̀rọ̀ fún yín ẹ sọ wípé Yoruba nation is still alive. We go nowhere. We gather there. That's why I say they will twist this. They will say Yorubawuyi ni Yorubawuyi sọ pé nani Yorubawuyi ó ti ní kẹ́ support Tinubu. I am not telling you to support Tinubu. If you are a politician, if you are Ọba Ìjòyè, ládéládé lóyè àárín bíbí ẹ support Tinubu. Continue supporting him. Ìmọ̀ràn ẹnìkan kò jọ bọ̀rọ̀. And two good heads, not two heads, two good heads are better than one. Bọ̀dé George, Ọba Ìjòyè gbogbo yín, ẹ pa pálapàla. I am sorry to use this word láàrin ẹ̀yin àgbààgbà Yorùbá. Ẹ pa gbogbo gbọ́n mi sí omi òtó àárín yín ẹ pa tì. Ẹ jẹ́ kó lọ sódò kó lọ mú mi. Àárín ọdún mẹ́jọ ni Buhari di èèyàn ńláńlá ló di ẹni má lè gbàgbé láàrin àwọn Fúlàní pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ tí Buhari mú gbogbo àwọn ológun wa wọ́n jọmọ Yorùbá. They were forcefully àìkàwé ṣe mí ní mẹ́wàá. They were àwọn ológun wa àwọn èèkàn ilẹ̀ Yorùbá. They were forcefully retired. And he imposed àwọn Fúlàní síbẹ̀. Printing and minting. Don't print owó. Àbúrò ẹ̀ ló wà ńbẹ̀. Àbúrò ìyàwó ẹ̀. Àbúrò Aisha Buhari ló wà ńbẹ̀. Olórí àwọn cabals. Àbúrò Buhari ni. Ọdún mẹ́jọ yẹn. Niger Republic. We continue praying for Buhari títí láéláé ni. Láàrin ọdún mẹ́jọ yẹn la gba àlejò ọ̀ràn. Tí Nigeria border ṣí kalẹ̀. Wípé ẹ máa wọlé wá lọ́tùn, ẹ máa wọlé wá lósì. Anybody bá gbé mú ta ló ń gbé mú ẹ jẹ́ ké mú wọn dànù. Táwọn Fúlàní oríṣiríṣi. Táwọn Garba Shehu tí wọ́n ṣe flapapa, àwọn Ahmed Lawal, àwọn gbogbo wọn. Kí ló kàn tó máa ń gba kíní lọ́wọ́ àwọn tó máa bá wọn gba ransom yìí tí ń jẹ́ mo gbàgbé orúkọ ẹ̀. Èmi ò rántí orúkọ ẹni bí. Gumi tí wọ́n ṣe farapapa, wọ́n ṣe fulopopo, tí wọ́n ní àwọládé nítorí pé kíni wọ́n ṣe ra wọn lóṣùṣù ọwọ́ ni o. Wọ́n ṣe ra wọn lẹ́yọ̀kan ni o. Wọ́n dúró pé àbá yín débì kan ni o. Ẹ fẹ́ gbọ́. Fúlàní mélòó lẹ gbọ́ pé Buhari sack nígbà tó wà ńbẹ̀. Fúlàní mélòó ló lọ pa wọ́n lé. Ẹ má tanra yín. Tí Buhari ò bá sí mọ́lé ni ìran Fúlàní wọ́n máa gbé èrè ẹ̀ kalẹ̀ tí wọ́n máa fi orí balẹ̀ fún. Buhari was able to do all this with the help of his brothers tó fún ààyè tó kó wọlé. Bàbá Bọ́lá Ahmed Tinubu, Kábíyèsí Ọ̀jájá Ọ̀nà Ifẹ̀, Kábíyèsí Olúbàdàn, Èwe Adó, Ọba Ìjẹ̀bú Òde Ọba Síkírù Olùtọ̀nà, gbogbo ládéládé, gbogbo lẹ́yìn lóye, mo ṣe kábíyèsí forí adé. Mo fẹ́ sọ kíní kan fún yín. Ọmọdé lèmi o, ṣùgbọ́n mo fẹ́ yá yín ní ọpọlọ kan. Ọwọ́ ọmọdé ò tó pẹpẹ, tàgbàlagbà ọwọ́ kèrègbè o. Tẹ́ bá wò pé àwọn ọmọ tó pa Yorùbá nation yìí, wọ́n fẹ́ dàjọba Tinubu ni, ẹ lọ pa wọ́n. Ẹ lọ mú wọn mọ́lé, ẹ lọ ṣe gbá, ẹ lọ ṣàwo. Mélòó ló fẹ́ panu wa? Pípa tán pa ọmọ Lekki Toll Gate ló sọ àwọn ọ̀dọ́ Nàìjíríà di wèrè báyìí. Pé ẹ nípa ju pípa lọ. Báyìí àǹfààní ńlá ló jẹ́ fún gbogbo yín láti pera yín pọ̀. Kẹ́ṣe Tinubu is a president of Nigeria as a whole.
The same way Buhari was the president of Nigeria as a whole. One to ni wa te kuda, aye bere ku to pa ba be ni. Owo yin ti te kuda o. Báwo ni Yorùbá? Báwo ni àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ aládé tá a ṣe máa kú òlérò ẹ̀yìn, tá a ṣe máa di èrò wájú gẹ́gẹ́ bí ayé àwọn bàbá wo lọ́wọ́. Àwọn náà kọ̀ tán lé àlè gbàgbé wọn. Kó lọ bá wa fọ̀run kẹ́ wọn. Báwo lẹ́yìn bàbá tẹ wá ń bẹ̀ ń sìn? Lẹ ṣe máa kọ ìtàn kalẹ̀. Ẹ ti kọ tán ẹ máa kọ tán. Bẹ́ẹ̀ báwo lẹ ṣe máa kọ ìtàn dáadáa kalẹ̀? O lè mi fẹ́ bi yín o. Tó pé èmi náà kọ ìtàn tèmi kalẹ̀ báyìí. Àwọn tó ń wò mí, àwọn náà kọ ìtàn wọn kalẹ̀. Ìlú wo ló ń travel jù tó ń japa kó Nàìjíríà jù? Yorùbá ni. Ìlú wo ni ọ̀rọ̀ pọ̀ sí jù ní Nàìjíríà? Yorùbá ni. Ìlú wo ni wọ́n ti ń wa gold? Táwọn China bá délé lélé ni. Táwọn British délé lélé ni. Ìlú wo náà máa ń dé sí? Ilẹ̀ Yorùbá ni. Wọ́n mine gold l'Ogun State. Wọ́n mine gold káàkiri ilẹ̀ Yorùbá. Ìlú wo ló wá ń jẹ̀yà jù? Táwọn ọmọ wọn ń ṣolóṣó káàkiri. Táwọn ọmọkùnrin wọn ṣe yahoo tí wọ́n gbé wọn tó ń gbé àwọn ṣògùn owó. Ilẹ̀ Yorùbá ni. Ẹ̀yin ọba, ẹ̀yin ìjòyè. Ẹ gbàgbé ohun tó bá wà láàrin yín. Tinubu ò dáa. Tinubu is not a good man. Yes. Tinubu ṣẹ̀wá, ó ṣẹlẹ́dàá wa. Tá bá dijú, kẹ́ni burúkú kọjá. Ẹni rere máa kọjá o. Àwọn Fúlàní, àwọn Arábí, they will still be coming to you and telling you àwọn ìwà burúkú tí Tinubu ti wù. And they will be going back to Tinubu, telling Tinubu àwọn tẹ́yìn náà ti wù. Ẹ wá rántí pé ibi tí erin méjì bá ti jà, koríko bẹ̀ ló máa suffer. Gbogbo yín lẹ ti ní oil well. Gbogbo yín bàbá yìí, ẹ ti kó owó tó jẹ́ pé ìran yín kẹta kò lè tòṣì. Nigeria láti ní pastor ọmọ Yorùbá tó sọ wípé òun ti ṣiṣẹ́ tó jẹ́ pé ìran òun kẹrin tó máa ná. Ẹ wá wo tàwọn ọmọ tálíkà, àwọn ọmọ kò lénìyàn. Bí ṣe ń bá yín sọ̀rọ̀ lálẹ́ ẹkún gbọ̀n mí. Ẹgbẹ́ bá fẹ́ ṣe show, gidi kan. Àtàná sì jẹ́ tàwọn show tí mò ń ṣe. Mo wò pé báwo ni Tinubu? Ṣé kìí ṣe pé Tinubu ti fi wá sign, ó ti fi wá ṣe collateral? Ṣé kìí ṣe pé Tinubu náà ti sign ayé wa síta? Because they said Baba Obasanjo sign our life to them. That is why Baba Obasanjo cannot even do Ọ̀nà Ọ̀tà road that leads to his farm. He cannot even do it. Yorùbá nation tó bá sọ wípé ó ti kú, ẹbí wọn pé refinery tí wọ́n ti refine epo ní Nigeria. They said Baba Obasanjo sign our lives to them. Tinubu, we need to ask you, have you signed our life to them also? Have you signed our lives to them also? Remember, Batomu Igboho, Sikutonu, wọ́n sì lọ bá nígbà pé kó drop agitation. Tinubu, Igboho said no. Tẹ́ bá fẹ́ pa àwọn ẹ pa àwọn. About Tinubu, if truly you know about to sign in life wa fún wọn, mo fọlọ́run bá ẹ wò, mo bẹ̀bẹ̀ ni. Mo fọlọ́run bá bẹ̀ yín, mo bẹ̀bẹ̀ ni. Ẹnu ọ̀nà yàrá kò ṣòro yí padà. Ẹ ti débẹ̀. You are in power. I am not in the position to tell you what to do. But I am in the position gẹ́gẹ́ bí ọmọ Yorùbá láti sọ fún yín pé lówe no máa ń lùlù àgídìgbò. Ọlọ́gbọ́n ló máa ń jó. Ìran ọ̀mọ̀ràn
ló máa mọ ohun tó wà nú ẹ̀. Ohun tó wà lẹ̀ ó ti dìlú gangan o. Tó kọjú sẹ́nìkan tó kẹ́yìn sẹ́nìkejì. Bàbá Tinubu ọ̀rọ̀ tó wà lẹ̀ ó ti di ìlú gangan. Is either you please the cabals kẹ́dẹ̀ fìyà jẹ àwa tàbí kẹ́kọ̀ọ́ láti fìyà jẹ wá kí orúkọ tí náà lè wà nù tàn títí láéláé. Bàbá Ọbásanjọ́ ìtàn orúkọ tí wọ́n náà wà nù tàn o. Bàbá Ọbásanjọ́ orúkọ wọn rẹ̀ ló gùn nínú tàn báyìí. Àbínú sí ìtàn àsìkò ti tó fẹ́yìn náà láti kọ̀tàn ayé yín. Bàbá Tinubu Yorùbáwùyí lè ní jẹ́ o. Yorùbáwùyí lórúkọ mi o. Inú mi ti ẹ̀dùn pé wọ́n ní ẹ fi Gbajabiamila kí ni ẹ fi Gbajabiamila jẹ náà. Gbajabiamila kí ni ẹ fi Gbajabiamila jẹ náà mo dẹ̀ gbàgbé. Chief of Staffs. Congratulations to you Gbajabiamila. Bàbá Gbajabiamila mi máa jẹ́ fẹ́ Fẹ́mi Gbajabiamila. Congratulations to you bàbá. Congratulations to you náà. Bàbá Tinubu. Gbajabiamila. Ẹ tó máa fi jẹ Chief of Staff. Táwọn àmì bá fi hàn jẹ Chief of Army Staff. Á jẹ́ tó dàbí ẹ fún àwọn. Yes, you have sacrificed more than enough. And thank you. Bóyá yín ni, bóyá àwọn PA yín ni. But when I sign the water bill, I came out and I was screaming, yelling, begging. Gbajabiamila má sign ni ẹ o. Gbajabiamila má sign ni ẹ o. Wọ́n ló kọ̀ la tó máa sign. Ó kọ̀ tún la. I was coming out every time. Gbajabiamila má sign the water bill yo. Thank God you did not sign it. And I got a message from and said, Yorubawuyi, thank you. Thank God you did not sign it, Baba. You are like Efonha Tinubu. Never you betray him. Yorùbá ló máa ṣe Yorùbá, Yorùbá ló máa palẹ̀, Yorùbá ló máa pa Yorùbá. Ẹ jẹ́ kí Yorùbá ló máa pa Yorùbá. Òwe ọmọ náà là wọ́n sínú yẹn. Ẹ jẹ́ ká mú kúrò nínú ìwé òfin àbí ìwé òwe ilẹ̀ Yorùbá. Látàyè Tinubu yìí lọ. Ẹ wá fẹ́ gbọ́ Tinubu ọdún mẹ́rin àkọ́kọ́. Ẹ lò pátápátá ẹ máa lọ ọdún mẹ́jọ 4 + 4 8 kò kí n ṣe 44. Lẹ́yìn ọdún mẹ́jọ tán. Ẹ̀yin èèyàn mi ta ló kàn. Lẹ́yìn ọdún mẹ́jọ bá Tinubu. Baba you will live long yo ibi oro kúrò yìí. Lẹ́yìn ọdún mẹ́jọ yìí. Ẹ̀yin ọba, ẹ̀yin ìjòyè, ẹ̀yin ọmọ Yorùbá, tẹ́ni ká drop agitation Yorùbá nation. Ẹ bira yín. Ẹ yẹra yín wò, ẹ pera yín ṣàkíyèsí pé lẹ́yìn ọdún mẹ́jọ Tinubu ta ló kàn. Fulani. Then we will go back to then we will start agitating. We want to go again, you know? We want Yoruba nation. Is that when we agitate for Yoruba nation? Ọ̀rọ̀ yìí, ó sọ sí ni lẹ́nu, ó buyọ̀ sí o. Please in the comment section, let me know if we have to stop the agitation of Yoruba nation now. Then after Tinubu regime, we will start with the next president. Tó lè pé ó jẹ́ Fulani, tó lè máa fìbọn fọ́ orí anybody. Gẹ́gẹ́ bí Buhari ṣe fìbọn fọ́ orí wọn nísìn. Oh, we keep on. Somebody is telling me restructuring. If you say restructuring, I can see where you say restructuring. But remember what your vice president said. Shetima, even when he was not in power, when he was not the vice president of Nigeria, they asked for restructuring from Buhari, and it came from nowhere, boom. Like a petrol fire, and he said, restructuring my foot. To hell with restructuring. If you heard that from Shetima, please let me know. Shetima said it. He said to hell with restructuring my foot. Oh, fine and good. Shetima is now in power. Do you think there will be something? God bless you. Somebody said that was what I always thinking. Do you think with Shetima in power,
beside Tinubu, restructuring will be okay? Do you think restructuring will be signed? What about the 1999 Constitution, which is a fraud? Me and you know that one man, just one babo funfun, Abdul Salam, a military man, Oko Constitution Nigeria. I don't know. Maybe he has some cabals. But let me and you ask ourselves. This is where Tinubu, you must not do anything to agitate for your nation. They will calm down. Tinubu, ìjọba rẹ̀ jẹ́. Mo expect from my bloggers nìyẹn. This is one of the things. God mo sọ yìí ni mo expect ki some of the Aṣíwájú bloggers máa ṣe lórí page wọn. Ipa ẹni sùúrù. Àwọn kan báyìí ni ó ti sí. Bàbá wọn ṣe báyìí. Bàbá sọ̀rọ̀ báyìí. This is what I expected from them. Though I don't expect that 100% because I know some of them are, until I see them, boom. Hey, the Bible MC, the Bible so. Because they are birds of one feather. They flocks together. They are the same thing. The same thing. Tinubu, spare the Yoruba nation agitators. Spare them. With all these Yoruba Tinubu bloggers, Aṣíwájú bloggers online, you will lose. I am telling you, you will lose. If you listen to this Aṣíwájú online bloggers, they call themselves bloggers. They already said they are bloggers. So their job is to blog. They are just there to blog anybody bloggable. They are not for you. Spare the Yoruba nation agitators. Yeah. Nnamdi Kanu tó wà nínú gbàgà. Sunday Igboho tó wà lẹ́yìn odi. Including àwọn ọmọ tí wọ́n kó ní ayé EndSARS. Tí ó ti kú nínú wọn. Bàbá Bọ́lá Ahmed Tinubu ó wà nínú òfin ilẹ̀ Nàìjíríà. Wípé èèyàn lè protest. Téèyàn ò bá fẹ́ èèyàn lè sọ síta because democracy là ń lò. Freedom of speech. Bàbá Tinubu, ẹ rántí wípé nǹkan Sunday Igboho ń ṣe lénìí. You did it láyé Nàdẹ́kò. Bàbá Tinubu, I am reminding you. Nǹkan Sunday Igboho ṣe lénìí. Ẹ bá mi gé bíbí. Nǹkan Sunday Igboho ṣe tó fi di ẹ̀yìn ará ẹ̀yìn odi fún àwọn Aṣíwájú bloggers tí wọ́n blog Sunday Igboho yẹn. Sunday Kutanu, Sunday kini kan, let me tell you. Èmi ò kì í fi gbẹnu jà. There are some things we know about Aṣíwájú that nígbà yẹn a lè sọ. There are some things many people knows about Bola Ahmed Aṣíwájú. But because he's a Yoruba man and ibi tó wà yẹn, kini kan, ó yẹ, ó fi àwọn èèyàn fi ọ̀rọ̀, à ń fi ọ̀rọ̀ àwa kan. Because wọ́n ní lára tí wọ́n pè Jaga Rodi, Jaga Yàgbẹ́, Jaga Tọ́lé. If you see where I said it, just bring it out for me. Ó fẹ́ gbọ́, Bàbá Tinubu, the best thing ni pé kẹ́ wọ́n tẹ́yìn Nàdẹ́kò, tẹ́yìn náà sá kú òǹlé, kú tọ́nu yẹn náà sá gbà. Ẹ padà wálé, àpè wá joyè lẹ́jẹ́. Ẹ padà wálé, ẹ wá the governor of Lagos State. This is where you must remember
that somebody like you, Nnamdi Kanu, Sunday Igboho, àti àwọn ọmọ EndSARS, or many others, and àwọn aṣíwájú bloggers yìí, kábíyèsí Ọlọ́run, it's a mistake. It's a mistake. Àwọn aṣíwájú bloggers yìí, if truly they are not just bloggers, if truly they want you, Baba Tinubu, if truly they are for you, these are the people who come out see hospitals, come out lọ wò kí ló ń ṣẹlẹ̀, kí ló dé, eyo owó hospital san, kí ló fà, ọ̀nà bí wọ́n ṣe, kí ló ṣẹlẹ̀. Àwọn eléyìí come out sí ọgbà ẹ̀wọ̀n pẹ̀lú àwọn press, kí ló gbélé dẹ́wọ̀n, ìjọ ló sì wà ní trial. Bá Tinubu, many are dying, many are languishing sínú ọgbà ẹ̀wọ̀n. Orí yeye ní Mògún, ta iṣẹ́ pọ̀ ní ọgbà ẹ̀wọ̀n Nàìjíríà o. Àìmọye kò mọ́wọ́ mẹsẹ̀ náà wà ní ọgbà ẹ̀wọ̀n ní Nàìjíríà. This is supposed to be the work of the Asiwaju bloggers or whatever they call themselves. And they will not do that. Àwọn èèyàn kì í ṣe Asiwaju bloggers. They are fighter bloggers, online fighters. Tí wọn ò mọ nǹkan tí wọ́n ń ṣe. I am talking on behalf of everybody in Nigeria. I am for Yoruba Nation. I pledge to remain as for Yoruba Nation. I pledge, not promise you, I pledge, mo pledge with my hand on my chest to remain as Yoruba Nation, a freedom fighter, a voice for the voiceless, the loudspeaker for the voiceless. Good morning, good afternoon, good evening. If you are just joining, please just go and watch this from the beginning. Yoruba Nation, no going back. Yoruba Nation will move. No going back. I'm a chief Emwa. Gbèsè Nigeria, what it was 100 years. Paper to be 100 years, no matter what gbèsè Nigeria. One nínú kíní, you fún in 100 naira notes. Àwọn British kò tán so wá pọ̀. Wọ́n ní after 100 years, if we are not able to manage ourselves after 100 years, wọ́n ní ká kọra wa sílẹ̀. Nigeria was amalgamated in 1914. The amalgamation expired in 2014. We are in 2023. Èyí tẹ́ ń bú Baba Akintoye wípé wọ́n kí Tinubu pé congratulations. Okay, ẹ kẹ́ mi náà kí Tinubu pé Tinubu congratulations. So ẹ lè bú èmi náà. Oh, fídíò mi dúdú. Èyí tẹ́ ń kí Baba Akintoye pé wọ́n kí Tinubu congratulations. Èmi náà kí Tinubu congratulations. You know why? The plan B. The plan A that they turn to plan B is Yoruba Nation. All these our elders, our leaders, our Oba, our Ijoye, our Olori, they have no alternative. They have no alternative. They are still coming back to Yoruba Nation. Ẹ fẹ́ gbọ́, ìjọ tó ti ṣe inauguration. Ṣé ti rí inauguration eléyìí. Tó tí wọ́n ti ń dìbò. Ṣé ti rí ìbò eléyìí. There are many dignities. There are kí ni mo sọ fún yín, many dignities. Ṣé pé mi ò lọ sí school. Tí wọ́n sì níbi inauguration yẹn. I cannot say this is the reason. The reason is well known to them. Even àwọn ará òkè òkun pàápàá, many of them, they did not congratulate him. Mo ṣe ní èyí tẹ́ jẹ́ Yorùbá àgbàlagbà,
ẹ join ìnáwó pẹ̀lú ẹ̀. Oyè yín. The hard way is the only way. Yoruba nation is the only way. Yoruba nation, no going back. Yoruba nation, no, you know, Yoruba nation, no going back. I pledge to remain with you guys. With the last drop of the blood in my vein. Ọmọ Yorùbá ni mí, akọni ni mí, ọmọ Balógun ni mí nílé ìyá, ọmọ Balógun ni mí nílé bàbá. Àwa lọmọ ọlọ́ṣọmọdì gbàgbọ́n lọ́wọ́ akọni. Àwọn kìí ṣe ọmọ ọlọ́ṣọmọdì gbàgbọ́n lọ́wọ́ ọmọ Òjó. Àwa ni ọmọ ọlọ́ṣọmọdì gba ìbọn lọ́wọ́ akọni. Ọmọ ọlọ́lọ́ ni mí tí ìlọ́rọ̀ afa ìlọ́gbòdì lẹ́yọ̀. Àkọlọ́lọ́ mọ́lọ̀ nílọ́rọ̀ ọmọ wa sí lọ mọ́ ìpọ̀npọ̀n. Èmi lọ́mọ eégún méjì àpín méjì ọ̀lẹ̀lẹ́rọ mẹ́fà. Àmọ́ eléégún mọ́nà mi lọ́rẹ́ ni mí ṣe bọ́ ọ̀nà mi lẹ́ẹ̀kọ́ jọ wà ní mi ọmọ arólú owó. Ọmọ adédè tẹ́jítẹ́jọ́ ọmọ ògúngi mọ́múgi òkìrì mẹ́sẹ̀ méjèèjì tilẹ̀. Ọmọ ajáde fòbílé ń jọ máa wọlé béjì ń wẹ. Èmi lọ́mọ asọ̀gbódilé asọ̀gbẹ́dìgbòrò asàkìtàndọ́jà Yorùbáwùyí lórúkọ mi. Stay blessed. I love you so much. Bye bye. Ṣé ó dàbọ̀.